fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́. Ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n. Eré wọlé fún tẹ̀rù tọmọ, tèwe tàgbà ẹ má fi para. AGI TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́. Ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n. Eré wọlé fún tẹ̀rù tọmọ, tèwe tàgbà ẹ má fi para. Àjànàkú kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwí parí. AGI TV, we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. ẹ jẹ́ àtúrò kíra wa wípé a kó ọlá Jímọ̀ tòní yìí. ọlá Jímọ̀ ó jẹ́ Jímọ̀ olóyin, Jímọ̀ aládùn, Jímọ̀ ìbùkún tàlàáfíà láṣẹ Elédùmarè. Gẹ́gẹ́ bí mo yẹ sọ lánàá pé ó kù ọ̀sẹ̀ kan tóṣù yìí ó fi parí lẹ́yìn Jímọ̀ ní Jímọ̀ kan náà ló tún kù nínú oṣù yìí. Káta ọkọ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà kó tó di pé àtúbèrè míì. Ká dúpẹ́ wípé ó mú wa bẹ̀rẹ̀ oṣù yìí. Kánà àti làájá náà ni àtúnlàájá pẹ̀lú ayọ̀ àtàlàáfíà. Ká dúpẹ́ wípé ayọ̀ la máa fi lọ́dún ìjà. Ká dúpẹ́ wípé láti bẹ̀rẹ̀ ọdún yìí inú òfin inú ọ̀la àwọn máa ní ọmọ pàǹdọ̀rọ̀ ní máa ń dàgbà. Inú òfin inú ọ̀la yìí a ò jábọ́ nínú ìrìn àjò ọdún yìí, a jábọ́ lórí àkàsọ̀ ọdún yìí. Ká fi ọpẹ́ fún Elédùmarè. Ẹ̀ka ìmọ̀jọ àwọn ènìyàn, àwọn tó lóókọ àti àwọn tí ò lóókọ ni wọ́n ti jábọ́ lórí àkàsọ̀ títọ́dún yìí. A ò fi yọ̀ wọ́n ṣùgbọ́n àfi ń gbé dédùá ọba àgàkùn náà ni. Eléyìí náà ni mo fi ń ké wa káàbọ̀ sórí àkọ́tún ètò Ojúmọ́ Aláyọ̀ lórí ìkànnì Bàbá Gbàgede Ìmọ̀ tẹlifíṣàn, ibi tá a ti ń gbé dáfẹ́nu tá a rọ̀ bí òwe, tá a ti máa ń fi ní gbogbo àwọn nǹkan bó ṣe lọ sí lórílẹ̀‐èdè Nàìjíríà. Gbogbo àwọn ìròyìn wa tó ti jáde nínú ìwé ìròyìn olójoojúmọ́ lẹ́wà ti tààrọ̀ nìyí. A tún ti kó dé lónìí ràbájì kan láàárọ̀ ní gẹ́gẹ́ bí ìṣe wa. Ẹ ṣe àwọn nǹkan fìdílé tàbí kẹfìdílé nǹkan kẹjọ́jọ́ jẹ̀gbádùn ìròyìn ti tààrọ̀ nìyí. Gẹ́gẹ́ bí ìṣe wa, ẹ má gbàgbé ọ̀rọ̀ àmọ̀ràn tí mo mú wá fún wa ní òwúrọ̀ nìyí. Òun náà ní wípé ṣe bó ti mọ ẹlẹ́wà ṣàpọ́n. Ọ̀rọ̀ yẹn àṣẹ̀ṣẹ̀ ń gbọ́, wọ́n bá ní ṣe bó ti mọ ẹlẹ́wà ṣàpọ́n, má ṣe kọjá àyà ara rẹ̀. Nǹkan tó o bá ní òun náà ni kò gbé gègé rẹ̀ kò gbé lé lórí. Yálà wà nílẹ̀ yìí tàbí lókè òkun, yálà olówó ni ọ́ tàbí ẹni tó ń bẹ láàárín tàbí òtẹ́ ẹ̀ ní ìkankan lọ́wọ́. Ṣe bó o bá ti mọ ẹlẹ́wà ṣàpọ́n, bó bá ní ẹgbẹ̀rún kan lọ́wọ́ máa ronú ìrònú ẹni tó ní 20 ẹgbẹ̀rún lọ́wọ́. A kì í fi ikú àgbẹ̀ ń fi wí oorun, ó jìnnà síra wọn. Bó bá ní ẹgbẹ̀rún kan lọ́wọ́, máa gbèrò rẹ lórí ìdajì ẹgbẹ̀rún yan 500 náírà, máa gbèrò rẹ lórí rẹ̀ kó o sì lè ní àfipamọ́ 500 náírà ìmí nílẹ̀. Yẹn jẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ amúran títà ròní tí mo ní kí n mú wá fún yín o. Lágbára àṣẹ Elédùmarè, Jímọ̀ olóyin ni wọ́n máa ń pe Jímọ̀. Kò ní ní ìkorò fún gbogbo wa láṣẹ Elédùmarè. Àní mọ̀ kúrò títí ọdún yóò fi parí lágbára bá mi. Òkè èyí náà ni mo fi ń kí n kàwé lẹ́ẹ̀kan sí. Olúṣọlá Ṣọlá ló kọ́ tèmi o. Oyè lẹ́kọ̀ọ́ lórúkọ bàbá mi. Olómi ọgbọ́n làwọn èèyàn ń pè mí, ọmọ ara akẹ́ni mi, àjọ méjì ọmọ ẹrí ní sinmi. Ẹ̀kọ́ kì í sìn nìyàn. Ẹ jẹ́ ń fún yín ní àwọn kókó eléyìí tó ti ṣe nínú ìròyìn nínú ìwé ìròyìn lójoojúmọ́ ilẹ̀ wa tí a máa gbéyẹ̀wò láàárọ̀ níyì. Gẹ́gẹ́ bí mo ti sọ fún yín pé àwọn òbítà gbéyẹ̀wò láàárọ̀ níyì nínú ìwé ìròyìn Platform Times. Ariwo lálámà ni arákùnrin yìí ń pa o. Ariwo kí ló ń pa? Ariwo ẹgbà mí ìnágbára láti bá àwọn ọmọ mi mọ́. Òun náà ni ariwo tí arákùnrin yìí ń pa o. Ìnágbára láti bá àwọn ọmọ mi mọ́ látàrí owó epo tó wọ́n. 17 lòun fi ń ra epo sínú ọkọ̀. Arákùnrin kan tó jẹ́ awakọ̀ taxi ní ìlú Ìlọrin, òun náà ló ti gbé ìgbẹ́nu látàrí kíni nǹkan mà wá ń kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà o. Àwọn èèyàn fara mọ́ nǹkan gidi gan-an. Wọ́n yí mú àyímọ́ kí n pọ̀ lọ́kọ̀ọ́lọ́ fi ń wé báyìí.
ayé mọ́ ti fẹ́ wá pọ̀lọ́pọ̀lọpọ̀ ti pariwo síta. Ìwé ìròyìn Platform Times ló gbìyànjú jáde ní àárọ̀ níyìí. Bàbá ní ọjọ́ gbogbo ń tolè ọjọ́ kan náà tó lóhun kí n ṣòlè nìkan ṣò ẹni bá ṣèwà àbàjẹ́ tí ń sáré léńjì ọjọ́ kan ọ̀sán dòru òró sì dọ̀sán mọ́nítọ̀ lọ́wọ́. Ẹ wo ọmọ yahoo kan ilé tí wọ́n ní ó gbé ọ̀rẹ́bìnrin rẹ̀ lọ sí ilé ìtura kan tí ń bẹ nílùú Àbújá tó sì gbẹ̀mí lẹ́nu ọ̀rẹ́bìnrin rẹ̀ láti lè fi ṣe ètùtù ọlà tó na pápá bora lọ́jọ́ kìíní àná. Ọwọ́ ti bà á ọwọ́ àwọn ọlọ́pàá nílùú Àbújá ó ti bà á báyìí. Ìwé ìròyìn Platform Times òun náà ló gbìyànjú náà jáde ní àárọ̀ níyìí. Ẹ jẹ́ wá wọnú ìwé ìròyìn Daily News Hub. Nǹkan kan lórílẹ̀‐èdè Nàìjíríà o ṣé ọmọ iléeṣẹ́ tí wọ́n pè ní PZ Cuisines tó jẹ́ iléeṣẹ́ ńlá gbòógì lórílẹ̀‐èdè Nàìjíríà. Iléeṣẹ́ yìí ti ní oṣàbò lè gbèmí fi mí lè ó ṣe bá mi nǹkan ti bá àwọn lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn fẹ́ ta iléeṣẹ́ yìí o káwọn sì rárá gbọ̀ǹda ẹgbẹ́ ẹni bá nífẹ̀ẹ́ sí láti ra iléeṣẹ́ PZ kó tètè jáde kó wà rà o. Ìwé ìròyìn ní Daily News Hub náà ni ó gbé jáde ní àárọ̀ ní iléeṣẹ́ PZ tọ́ wọ́n ti fẹ́ dá nǹkan tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí látàrí ọ̀rọ̀ tí nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ti débi pé ìṣòro tá a yanjú tá ò tí ì yanjú tán. General Abdulsalam Abubakar ó tún sọ̀rọ̀ wípé ó ń bọ̀ àwọn látẹ̀dẹ̀ ìpọ́njú àti ìyà tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà àti àìníṣẹ́ lọ́wọ́ òun gangan báyìí ló dàbí ohun tí ń roko fún wàhálà àti lásìgbò tó ń bọ̀ láìpẹ́ o. Ìpínlẹ̀ nìyẹn o fírògbòdìyàn tó ń bọ̀ láìpẹ́. Abdulsalam ló sọ eléyìí nínú ìwé ìròyìn Leadership. Àgbà yín wà lọ́jà kórí ọmọ tuntun wọ́ọ́gú lọ́kẹ̀bẹ̀rẹ̀ Jonathan òun náà sọ̀rọ̀ kan jáde o bẹ́ẹ̀ mọ̀ wípé ní ọ̀la ló máa ṣètò ìdìbò ní ìpínlẹ̀ Edo. Jonathan ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ètò ìdìbò ní ìpínlẹ̀ Edo yẹn. Kí ni Jonathan ń sọ? ṣó gbè lẹ́yìn ẹnìkan ni àbí ọ̀rọ̀ tó sọ àtìlẹ́yìn wo ló fi ṣe kí ló fi gbé jáde? ọ̀rọ̀ Jonathan ẹ gbọ́ o nínú ìwé ìròyìn ní Telegraph láàárọ̀ níyìí. Orí Shettima máa sọ̀rọ̀ báyìí o. Kashim Shettima igbákejì ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà fún ìgbà àkọ́kọ́ láti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣèjọba àwarawa lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìgbà àkọ́kọ́ rèé o tí igbákejì ààrẹ vice president tó máa ṣojú orílẹ̀‐èdè Nàìjíríà níbi ìpàdé United Nations nítorí pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ò lè lọ. Kí ló dé tí bàbá ò lè lọ tí wọ́n fẹ́ ránṣẹ́ tí màá lọ? Ṣé iṣẹ́ ìgbọ̀nsẹ̀ sí lélẹ̀ àṣìfì ń rán mẹ́ni? Àwọn igbákejì ààrẹ wọn ò lọ rí. Kí ló fà á tó jẹ́ pé Shettima ló fẹ́ lo eléyìí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n lọ? Ìwé ìròyìn Daily Trust ó ní àjọ ìbílẹ̀rì tí yóò sì láwọn wá tí bàtà ń ké ló tún fẹ̀ yóò sì jẹ́ ká mọ̀ lórí ọ̀rọ̀ ètò ìdìbò náà tí yóò wáyé níjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Enugu àti Kwara. Àwọn ẹ̀ṣọ́ aláàbò náà wọ́n ti rẹ́dí o. Àwọn ti ṣetán, àwọn ti dúró wámúwámú. Kò sí kankan bá bí èsì yí bá fọ àwọn yan o. Àwọn ti ṣetán báyìí. Ìwé ìròyìn Punch ló gbé ẹ jáde lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò ní àwọn ìjọba ìbílẹ̀ àwọn ìpínlẹ̀ méjèèjì wọ̀nyí. Ẹni tó jẹ́ alákòóso fọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú fún ètò ìgbóhùnsí afẹ́fẹ́ ìyẹn àti ìkànsíra ẹni information minister náà ló máa sọ̀rọ̀. Wọ́n ní ìlà lóríta ní lórílẹ̀‐èdè Nàìjíríà yìí fúngbà díẹ̀ ni èmi mú ká mo sọ àgbàdúrà àṣàmì bẹ̀ èmi ṣàmì àmì lórúkọ Jésù fáyà. Wọ́n ní fúngbà díẹ̀ ni o nílà lóríta níyì ohun tí wọ́n wá rí o tí wọ́n fi sọ pé fún ìgbà díẹ̀ ni àgbọ̀ nínú ìwé ìròyìn The Nation láàárọ̀ níyì. Wọ́n ti ní kò sí iná dídá ń bẹ bọ́lọ́nù bá lè sọ́wọ́ àdàmọ́ ọdún kò sí iná dídá ń bẹ kò sí iná dídá ń bẹ bọ́lọ́nù bá lè sọ́wọ́ àdàmọ́ ọdún. Kí ni kò sí iná dídá ń bẹ? Independence Day October 1st wọ́n ní kò sáriwo kò báriwo àmáṣọ o àmúgèlè àmúfìlà o kódà a sì ń wò ní bóyá bisikíìtì àti omi tútù nínú ọ̀rá
òun la máa há tàbí ká lo omi inú kòkò ká dẹ̀ rárá jẹ bisikíìtì òun ni a máa ìmọ̀ bóyá àhá nǹkan ṣùgbọ́n ohun tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sọ nínú ìwé ìròyìn The Nation láàárọ̀ òní ni pé láti sàmì sí ayẹyẹ ọdún kẹrìnlélọ́gọ́ta ilé ìta àgbòmìnira lórílẹ̀-èdè Nàìjíríà kò sáriwo Independent Day. Àwọn òròyìn wọ̀nyí náà la máa náfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ nígbà tá a bá lọ sórí pápá nígbà tá a bá sì dé láti orí pápá náà ní a bẹ̀rẹ̀ sí máa fi ní àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ẹ̀ ní àárọ̀ ní olùsọ̀rọ̀ olómi ọgbọ́n ló ń kọ̀ mí ẹja nìṣó lórí pápá kálọ̀ darapọ̀ mọ́ fẹ́rẹ́ ibi tí ó máa fún wa ní ìròyìn eré ìdárayá tó ń bọ̀. Ojúmọ́ ní gbogbo ìtẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa láti máa wà ní ìkànnì amóhùnmáwòrán BGI TV ọdẹ òdùbí àjùmẹ̀bí àtúndúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó mú wa rí ọjọ́ òní tí ń ṣe ọjọ́ ẹtì Friday láyọ̀ àti àlàáfíà Jímọ̀ olóyin ni èyí yóò jẹ́ fún wa ọ̀pọ̀ òru rẹ̀ láti ṣe lókè èdùpẹ́. Ẹ káàbọ̀ sí abala láti orí pápá BGI TV níbi láti máa fún yín ní ìròyìn eré ìdárayá gẹ́gẹ́ bí àti kọ̀wé rẹ̀ tàná oníjọ́ tèmi tí ní oníjọ́ tàná torí àti kàn dé ìbà fún yín ojú ní mímì kì í ṣe àmọ̀ fọlọ́kọ̀ àfin tèmi onígbè ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní èmi tí yín tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà ọ̀yà aláìdénà pẹ̀lú láìfi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ tí mo gbé àti máa ń ṣe lórí ètò yìí ẹsẹ̀ kòkó láti máa ń gbé lọ sí ilẹ̀ òkèèrè ẹ jẹ́ ká sọ́ di mímọ̀ fún yín pé ìjọ ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Super Eagles ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n kúrò lójú kan lórí tábìlì ìgbéléwọ̀n tí àjọ FIFA ṣe gbé jáde lọ́jọ́bọ̀ Thursday àná ipò kọkàndínlógójì ìyẹn 39 position òun la wà lásìkò yìí ẹ má gbàgbé ohun tó sún wa débi tá a dé dúró yìí òun ní ìfẹsẹ̀wọnsẹ̀ méjì èyí tá a gbá kọjá sẹ́yìn ìyẹn ti ìdíje kò mẹ́sẹ̀ yọ níbi tá a ti kọ́kọ́ ní orílẹ̀-èdè Benin Republic lámì ayò 3-0 kàtó wa lọ gbá òdòdó pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Rwanda níbi ìdíje kò mẹ́sẹ̀ yọ fún AFCON 2025 ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ìyẹn ṣe jẹ́ ní apá gbẹ̀yẹn ní báyìí àti wà ní ipò kẹfà ní ilẹ̀ adúláwọ̀ Morocco, Senegal, Egypt, Côte d'Ivoire àti Tunisia gbogbo wọn pátápátá ni wọ́n ń léwájú orílẹ̀-èdè Nàìjíríà lásìkò yìí ní ilẹ̀ adúláwọ̀ ẹ jẹ́ kí n kúrò ńbẹ̀ ẹ jẹ́ kí n lọ sí àgbo àwọn ẹlẹ́ṣẹ̀ kíkàn níbi tí ọ̀rọ̀ dé dúró yìí ǹjẹ́ jẹ́ mọ̀ wípé Anthony Joshua ó ṣe ń gbáradì fún ìjà rẹ̀ èyí tí yóò máa wáyé lópin ọ̀sẹ̀ yìí kojú Daniel Dubious ó mà ti sọ̀rọ̀ kan síta ó ní ẹ̀wù mi ò lè gbàgbé ọ̀rọ̀ àmọ̀ràn tí Cristiano Ronaldo èyí tí ó fún mi kódà ó ń ṣe àǹfààní fún mi lásìkò yìí Anthony Joshua ló sọ eléyìí ṣáájú ìjà IBF World Heavyweight title èyí tí ó wà lọ́nà òun ní ọjọ́ tó ń kọ́kọ́ pàdé Cristiano Ronaldo ògbóǹtarìgì akọni nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United, Real Madrid, Juventus àtọmọ orílẹ̀-èdè Portugal ó sọ àwọn ọ̀rọ̀ kankan fún òun nípa ètò ìlera òun ní kí òun máa sùn fún wákàtí 7 kí òun sì máa jẹ àwọn kankan gbogbo eléyìí yóò máa ṣe àgọ́ ara òun láǹfààní ó ní bóun ṣe tẹ̀lé gbogbo ọ̀rọ̀ àmọ̀ràn yìí ó ti ń so èso rere fún òun báyìí torí náà Cristiano Ronaldo ó wà lẹ́ni tí ó yí ìgbé ayé òun padà lágbo àwọn ẹlẹ́ṣẹ̀ kíkàn Anthony Joshua ló sọ eléyìí nípa ti Cristiano Ronaldo ẹ jẹ́ ká lọ sí orílẹ̀-èdè Turkey níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ nípa Victor Osimhen wọ́n ní Victor Osimhen ní awuyewuye tí ń lọ wípé ṣe rí ìbojú tó ń wọ̀ ní orí pápá ó ṣeéṣe kí wọ́n gbégi dínà rẹ̀ o ní orílẹ̀-èdè Turkey gẹ́gẹ́ bí àwọn èèyàn kan ti ń ṣe ń fa lọ fà á sósì tí wọ́n sì ń pariwo pé kò yẹ kó máa wò mọ́ ṣèbí injúrì ìyẹn ìfarapa tó ní nígbà náà nínú ikọ̀ agbábọ́ọ̀lù Napoli ṣe bó ti lọ èrò wa tún ni pé ó ń lò ó lásìkò yìí àtìgbà náà ni ọ̀rọ̀ yìí ti wá ń jẹyọ lórílẹ̀-èdè Turkey tí wọ́n sì ń bá wọn fà á lọ́tún fà á lọ́sì bí ẹ kò bá gbàgbé ní oṣù kọkànlá ọdún tí ó kọjá ní Victor Osimhen fi ojú ẹgbẹ́ ó fi ṣe nígbà tí ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ pàdánù sọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Inter Milan àtìgbà náà ló ti ń lo kíní yìí tó sì ti dàbí àmì ìdánimọ̀ fún gbogbo àwọn èèyàn tí wọ́n jẹ́ olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù ṣùgbọ́n nígbà yìí ó ti lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Galatasaray wọ́n sì ti sọ di mímọ̀ pé ẹ wo ó ṣeé ṣe kí
Victor Osimhen má láǹfààní láti lo nǹkan tó fi ń bojú ìyẹn max ìyẹn mọ́ ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ nípa ti Victor Osimhen. Ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ ẹnìkan tó ti jẹ́ agbábọ́ọ̀lù fún ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ni a mọ̀ sí J. Emmanuel Thomas ti máa rí nínú aṣọ agbábọ́ọ̀lù ikọ̀ Arsenal. Kódà òun náà tún jẹ́ balógun lórí pápá fún wọn nígbà náà. Wọ́n ní òun ni wọ́n ti gbámú lọ́rùn ọwọ́ wípé ó ṣe bẹ́ẹ̀ ó ṣe fàyàwọ́ egbògi olóró cannabis èyí tí iye rẹ̀ tó 1.2 billion naira tó bá ṣe sí owó Nàìjíríà. Wọ́n mọ̀ ní wọ́n gbámú ẹni tó ń gbá bọ́ọ̀lù lọ́wọ́ lásìkò yìí nínú ikọ̀ agbábọ́ọ̀lù kan lórílẹ̀-èdè Scottish ni wọ́n ti rí láàárọ̀ ọjọ́rú ọ̀sẹ̀ yìí tí wọ́n fi sọ di mímọ̀ wípé eléyìí ó ṣe bẹ́ẹ̀ ó ti ta ipò sí aṣọ agbábọ́ọ̀lù yìí torí ohun tí wọ́n rí lọ́wọ́ rẹ̀ ó dàbí egbògi olóró cannabis 60 gram òun ni wọ́n bá nínú àpò tí ó fi ń rin ìrìn àjò. Bí ẹ kò bá gbàgbé Emmanuel Thomas yìí òun náà ló ṣe bẹ́ẹ̀ ló lu gbogbo ìgbésí ayé rẹ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal nígbà náà kí wọ́n tó lè kúrò lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Blackpool pẹ̀lú àdéhùn àyálò. Ẹ̀wọ̀ ibi tọ́rọ̀ dédò yìí wọ́n ti fi ọwọ́ òfin wọ́n ti fi gbé arákùnrin yìí látàrí pé ó ṣe fàyàwọ́ egbògi olóró cannabis. Ẹ jẹ́ ká kúrò níbẹ̀ ẹ jẹ́ ká lọ síbi tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mìíràn wọ́n ṣe dáadáa lánàá ní ìdíje UEFA Champions League. Tá bá sọ̀rọ̀ nípa ti Victor Boniface òun gangan òun náà inú ẹ̀ dùn wípé àwọn tẹ̀ láǹfààní láti kópa níbi ìdíje UEFA Champions League ní àná òde yìí. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ti Victor Boniface. Ó tún wá ní agbábọ́ọ̀lù kan ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Ìléni Kánà òun ni orúkọ agbábọ́ọ̀lù yìí wà lára àwọn èèyàn tí wọ́n na ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona lánàá ní pápá ìṣeré kan ní orílẹ̀-èdè France pẹ̀lú àwọn ayò 2-1 agbábọ́ọ̀lù yìí bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn fi bẹ́ẹ̀ mọ̀ dáadáa ṣùgbọ́n ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní George Ilekina òun ni orúkọ agbábọ́ọ̀lù yìí òun ló gbá góòlù kejì wọlé tí wọ́n fi ṣẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona légun ẹ̀yìn níbi ìdíje UEFA Champions League ní àná òde yìí. Ẹ má gbàgbé pé níbi ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ní Eric Garcia ó ti gba káàdì pupa red card ni wọ́n fi lè dànù. Lẹ́yìn náà Lamine Yamal ó gba góòlù kan wọlé ló fi jẹ́ 1-1 ṣùgbọ́n agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tẹ̀ ń wò yìí òun ló fọ balẹ̀ fún ikọ̀ agbábọ́ọ̀lù Monaco lánàá láti jáwé olúborí pẹ̀lú àmì ayò 2 tí ẹ̀yọ̀ kan dẹ̀ má gbàgbé pé nígbà tí wọ́n pàdé níbi ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ wọ́n ti na ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona pẹ̀lú àmì ayò 3-0. Báwo ló ṣe rí lásìkò yìí? Ẹ jẹ́ kí n kúrò bẹ́ẹ̀ nítorí wọ́n ń ṣe akọ́nìmọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona ìyẹn Flick ó ti wá sọ ìdí pàtàkì tí àwọn ṣe pàdánù sọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Monaco ní àná. Ó ní ẹ̀wò ṣe red card tá gbà yẹn ní ìṣẹ́jú 10 tí ìfẹsẹ̀wọnsẹ̀ bẹ̀rẹ̀ òun ló bá gbogbo ẹ̀jẹ̀ láti ìbẹ̀rẹ̀. Ohun tó bá jẹ́ pé àgbà red card yẹn ni ó ṣeṣe ká rí ọwọ́ mú níbi ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ òun sì mọ iyì àwọn agbábọ́ọ̀lù òun torí wípé wọ́n tún ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe dáadáa wọ́n ti lè gbá góòlù kan wọlé wọ́n jẹ́ kí ìyà náà tó pọ̀ jù. Àwọn ti kọjú síwájú àwọn sì ti fi àfojúsùn àwọn síbi ìfẹsẹ̀wọnsẹ̀ síbi èyí tí yóò máa wáyé lópin ọ̀sẹ̀ yìí ojú ikọ̀ agbábọ́ọ̀lù Villarreal níbi ìdíje Spanish La Liga. Hansi Flick òun ló sọ eléyìí di mímọ̀ wípé red card tí àwọn gbà ni kò jẹ́ kí àwọn rí ọwọ́ mú lánàá. Ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal tí orí kó yọ lánàá tó bá ṣe nípa ti tó bá ṣe nítorí aṣọ́lé wọn ìyẹn Raya Gaya tó ṣe bẹ́ẹ̀ tó di ilé mú dáadáa tí ó sì mú àǹfààní abala kòlíwòmí kí n gbà sí ó bó bọ́ọ̀lù náà mọ́lẹ̀ o ni ó fi fún ikọ̀ agbábọ́ọ̀lù ní Arsenal ní àǹfààní láti jáwé olúborí lánàá. Ẹni tí wọ́n ṣe balógun lórí pápá fún ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal Martin Odegaard ni wọ́n ti sọ di mímọ̀ pé ankle injury òun ló ní báyìí yóò sì máa wà lórí ìjókòó títí di oṣù kejìlá ọdún tí a wà yìí látàrí ìfarapa tí ó ní nígbà tí wọ́n kojú ikọ̀ agbábọ́ọ̀lù Norway ìyẹn orílẹ̀-èdè rẹ̀ France ní oṣù tí ó tá a wáyé náà ní ọ̀sẹ̀ tó kọjá ní ìfẹsẹ̀wọnsẹ̀ wáyé. Ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ẹ kú rọ́jú Martin Odegaard ó di December kó tó padà sí orí pápá. Àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ wáyé lánàá lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan níbi ìdíje UEFA Champions League tó máa lọ. Ẹ jẹ́ kí n máa kà fún yín lẹ́yọ kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ikọ̀ agbábọ́ọ̀lù FK
Vida wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n gbélé fọmọ lọ sọ́wọ́ ipa gbọ́dọ̀ Benfica pẹ̀lú àmì ayò 2-1 ni wọ́n fi jẹgba. Feyenoord àwọn náà gbàlejò ọ̀ràn Bayer Leverkusen wọ́n nà wọ́n pẹ̀lú àmì ayò 4-0 Victor Boniface kò láǹfààní láti gbá góòlù wọlé bẹ́ẹ̀. Atalanta àti Arsenal 0-0 ni wọ́n gbá. Atletico Madrid àti RB Leipzig àwọn náà gbá tó ra wọn lánàá. Anthony Griezmann ó jáwé olúborí níbẹ̀ fún ikọ̀ agbábọ́ọ̀lù Atletico Madrid ni wọ́n fi jáwé olúborí pẹ̀lú àmì ayò 2-1. Monaco àti Barcelona ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn náà ó ṣe bẹ́ẹ̀ ó tó ra wọn ṣùgbọ́n omi padà ti ẹ̀yìn wọ ìgbín ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona lẹ́nu àmì ayò 2-1 ni wọ́n fi jẹgba lánàá. Brett ọ̀nà Strumgras pẹ̀lú àmì ayò 2-1 òun tún di ọjọ́ ní ọjọ́ retí ìdíje UEFA Champions League àtúpadà lóní pẹrẹwu. Ó ní ọ̀ṣun ọlọ́kà ṣeun gbogbo èyí tẹ̀fẹ́ bá wa jẹ́ láàárọ̀ yìí àdúpẹ́ lọ́wọ́ yín o àjọṣepọ̀ ò ní bàjẹ́ ọdún ní mímì kí n ṣe àìmọ̀ polówó àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà níbí láwọn ìmọ̀ fún ti abala látòrí pé wá BGI TV fún ti àárọ̀ òní ẹ má gbàgbé o ẹ máa ṣe eré ìdárayá lóòrèkóòrè kára yín lè máa jí pépé lóòrèkóòrè ètò Ojúmọ́ Aláyọ̀ ó ń tẹ̀síwájú pẹ̀lú ìròyìn ẹ̀gbọ́n ẹ máa rí kúrò. ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà àwọn ètò tó ké pọ́pọ́ filẹ̀ má yí kúò ń bẹ̀ má gbé kúò ń bẹ̀ máa jẹ̀gbádùn ẹ̀ lọ BGI TV bàbá gbàgede ìmọ̀ TV èdùn ọ̀kẹ́ ló dirí ẹwà fákòkò o bí ọ̀kẹ́ bá tún ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ àkàlẹ̀ àkà oko ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 6160 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 6160 BGI TV bàbá gbàgede ìmọ̀ TV ọ̀gá ni kọ́ń láwùjọ òkúta. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. ẹ jẹ́ máa kì í káàbọ̀ láti rí ìpapòdà mi lójú pẹ́ jẹ́ gbádùn ìròyìn eré ìdárayá lè ti àmúwá fún yín lówùúrọ̀ níyì ẹ ká má dènà pẹ̀lú ká má fọ̀ pápọ̀lọpọ̀lọ ká má fi péjò rárá o ẹ̀yẹ́ ẹjẹ́ ń bẹ̀rẹ̀ sí ní fi láwọn ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ilé ìta ti mú kókó rẹ̀ wá fún yín láàárọ̀ níyì nínú ìwé ìròyìn Platform Times náà ni arákùnrin kan ilé tí ń wa ọkọ̀ akérò taxi ní agbègbè ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara tí orúkọ arákùnrin ọ̀hún náà jẹ́ Wahab àti Bayé níbẹ̀ náà ni òun náà ti bẹ̀rẹ̀ sí ní kégbàjáde látàrí gbogbo àwọn ìpèníjà tí àwọn awakọ̀ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń dojúkọ lọ́wọ́lọ́wọ́ báyìí ló sọ pé òun ò ní agbára láti lè bọ́ mọ̀lẹ́bí òun mọ́ kódà òun ò ní òkúnnú láti lè ṣe ju ohun tó ń ṣe lọ báyìí nígbà tí àwọn akọ̀ròyìn ìwé ìròyìn Platform Times tí wọ́n bí léèrè àwọn ìbéèrè kan pé tẹ̀kúntẹ̀kún báyìí náà ní arákùnrin ọ̀hún náà ló fi ń dá wọn lóhùn. Àjíbáyé yìí ló sọ wípé òun máa ń pa 20,000 lójúmọ́ yẹn 20,000 naira nígbà tí àwọn akọ̀ròyìn sọ pé owó yìí náà pọ̀ ló sọ pé lójú wọn náà ni ó pọ̀ o nígbà òun bá ti ra epo 17,000 17,000 naira nínú 20,000 naira 3,000 naira náà ni yóò kù nílẹ̀ fún un láti mú lọlé wípé báwo gangan náà ni ìyẹn ṣe wá ṣe o pẹ̀lú ẹni tó námọ tó sì níyàwó nílé láti lè bọ́ wọn pẹ̀lú bùkátà yìí pẹ̀lú 3,000 náírà yìí nígbà táwọn ti ń ra epo ní 1,100 naira per litre ìpè ìlà lórí náà ló wá pọ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ àwọn táwọn ṣe òwò ọkọ̀ yìí bẹ́ẹ̀ Ajíbóyè yìí ló bẹ̀rẹ̀ sí níbẹ̀ náà àtẹnu ìṣèjọba tí ń bẹ lórí àléfà pàápàá jùlọ ìṣèjọba ẹgbẹ́ òṣèlú APC náà ló sọ pé láti ìgbà tí wọ́n ti wà lórí àléfà ló jẹ́ pé ìnira báyìí náà ni wọ́n mú bá orílẹ̀-èdè Nàìjíríà ní ó jẹ́ kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà yìí kí ó gbẹnu sókè dáadáa bẹ́ẹ̀ sì dé ó ní lábẹ́ ìṣèjọba wọn àti àwọn aṣáájú wọn ní gbogbo nǹkan ló ń wọ́ ní gbogbo ìgbà ó wá fi ìgbà náà fi rawọ́ bẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ wípé ìnira yìí ló máa pọ̀ wípé kò ṣeé fara mọ́ ó ti kọjá bìkíáfò wípé báwọn lòun ṣiṣẹ́ ìwé ìròyìn Platform Times ló gbèrò yẹn jáde ní ìlú Ìlọrin láàárọ̀ òní yìí. ẹ wo iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìlú Àbújá ni wọ́n mà ti sọ pé àwọn ti rí ògbóǹtarìgì ọmọ yahoo kan o eléyìí tí wọ́n sọ pé ó lo ọ̀rẹ́bìnrin rẹ̀
fi ṣètùtù ọ̀la ní ilé ìtura kan nílùú Àbújá gẹ́gẹ́ bí iṣẹ́ ọ̀hún náà bí wọ́n ṣe ní àwọn kí ló orúkọ èyí ní àwọn ẹ̀ṣọ́ aláàbò àbáraẹnilàpò NSCDC ni wọ́n rọ́wọ́ tó ni wọ́n gbéṣẹ́ ọ̀hún náà jáde kan tó fà á lé ọlọ́pàá lọ́wọ́ ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìlú Àbújá ìyún SP Joseph Ideyi náà ló ṣiṣọ́ lójúlé nínú àtẹ̀jáde tó fi léde ní ọjọ́bọ̀ Thursday àná yìí ni ó sọ wípé àwọn ọlọ́pàá òun náà ni wọ́n ń dúró de kí àwọn ẹ̀ṣọ́ aláàbò àbáraẹnilàpò kí wọ́n fa afurasí ọ̀hún náà kí wọ́n fà á lé àwọn lọ́wọ́ lẹ́yìn ìgbà tí àwọn NSCDC tí wọ́n ti rọ́wọ́ tó nínú fọ́nrán fídíò kan eléyìí tí ó lọ káàkiri ni ó ti fi hàn pé ó so arábìnrin ọ̀hún náà ó so lẹ́sẹ̀ nínú yàrá náà ló gba orí ẹ̀rọ ayélujára kan ní ọjọ́bọ̀ tọ́sẹ̀ kó tó di pé wọ́n rọ́wọ́ tó nígbà tí wọ́n ní ó dì mọ́nú yàrá ọ̀hún náà ní inú ilé ìtura tí wọ́n pè ní Top-View Hotel tó wà ní Wuse nílùú Àbújá lọ́nà àti fi ṣe ètùtù ọ̀la kó tó di wípé wọ́n rọ́wọ́ tó gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò àbáraẹnilàpò NSCDC ẹ̀ka ti ìlú Àbújá náà ló fi dí ọ̀rọ̀ náà múlẹ̀ gba afurasí ọ̀nà ló ti wà nínú àkóló wọn. ọlọ́mọ wa jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kó gbọ́dọ̀ já sí kolobo báyìí o nítorí lára àwọn iléeṣẹ́ tó tóbi jùlọ lórílẹ̀-èdè Nàìjíríà yìí tó wà káàkiri àgbáńláyé tó jẹ́ pé ìkànṣó tó wà nílẹ̀ adúláwọ̀ orílẹ̀-èdè Nàìjíríà báyìí náà ni ó wà yẹn PZ Cruises tí púpọ̀ nínú wa tá a mọ̀ tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá a ń lò tá ò mọ̀ wípé àwọn gan ni wọ́n ṣe àwọn nǹkan wọ̀nyí ìfẹ́ mẹ́nubà kó bá máa dàbí ìpolówó ọjà nínú ìwé ìròyìn Daily News Hub láàárọ̀ níyì làwọn náà máa ti sọ wípé iléeṣẹ́ yìí àwọn fẹ́ ta orílẹ̀-èdè Nàìjíríà ó ṣàbò lè gbèmí dákun kó fi mílẹ̀ bó o ṣe bá mi òun náà ní pé ẹnikẹ́ni tó bá nífẹ̀ẹ́ sí láti ra iléeṣẹ́ yìí pé kó jáde o láti wá rà á iléeṣẹ́ náà ló sọ pé ẹ wo ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ló ti ṣàkóbá ńlá fún ọ pàápàá jùlọ bí wọ́n ṣe sọ pé ìdá 70 eléyìí tí ó já wálẹ̀ nínú owó orílẹ̀-èdè Nàìjíríà ó ti ṣàkóbá fún ọrọ̀ ajé iléeṣẹ́ ọ̀hún náà iléeṣẹ́ ọ̀hún ni wọ́n gbé eléyìí jáde ní oṣù karùn-ún ọjọ́ 21 oṣù karùn-ún ọdún tá a wà nínú rẹ̀ yìí lẹ́yìn èyí náà ni wọ́n wá kéde wípé nígbà tí gbogbo àwọn ìgbìmọ̀ tí ń ṣàkóso iléeṣẹ́ ọ̀hún náà tí wọ́n jọ fẹnu pé iléeṣẹ́ PZ Cruises yóò ẹnikẹ́ni tó bá nífẹ̀ẹ́ sí torílẹ̀-èdè Nàìjíríà yìí àwọn fẹ́ tà á o nítorí òṣàbò lè gbèmí fímílẹ̀ bó ṣe bá mi gbèsè tí ń pọ̀ ńlẹ̀ lọ́pọ̀ yanturu fáwọn kó bá má dé gbé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà yìí ó rán wọn lọ sí ibi tí àwọn ò fẹ́ lọ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé ẹni tó ti fìgbà kan jẹ́ olórí orílẹ̀-èdè yìí lábẹ́ ìṣèjọba ológun ìyún General Abdulsalam Abubakar òun náà máa sọ̀rọ̀ pé ntọ́ba ni ó ń bọ̀ ń bà wọ́n ládẹ́ẹ̀dẹ́ nǹkan tó máa padà fógun àti ìjà lórílẹ̀-èdè Nàìjíríà ló ń ṣẹlẹ̀ yìí o nítorí pé ìṣẹ́ àtòṣì ebi pípa àti àìníṣẹ́ lọ́wọ́ òun gangan báyìí ni yóò fa wàhálà kí ló dé táwọn àgbàlẹ̀ Yorùbá fi sọ wípé ọwọ́ tó bá dilẹ̀ báyìí òun náà lè sùn yálò Abdulsalam ti fọgbọgbọ́n pòwe Yorùbá báyìí nínú ìwé ìròyìn leadership níbi tí olórí orílẹ̀-èdè tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè wa Nàìjíríà nínú ìwé ìròyìn leadership yìí tó ti sọ wípé àwọn kan tí ó ṣe ti kó fa wàhálà òun náà nílẹ̀ yìí ó ṣiṣọ́ lójú eléyìí lánàá òde òní yìí níbi tí wọ́n ti ń sàmì sí ayẹyẹ ọjọ́ àlàáfíà títọ́dún 2024 níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àpilẹ̀ kọ̀ọ̀kan lórí nínú ilé ẹ̀kọ́ àlàáfíà ti Abdulsalam Abubakar Institute for Peace tó wà ní Minna ni wọ́n ti ń ṣiṣọ́ lójú eléyìí Abdulsalam kómokómo rò sílẹ̀ gidi gan ó sọ pé lọ́wọ́lọ́wọ́ yìí ìpèníjà tá à ń dojúkọ lórílẹ̀‐èdè Nàìjíríà òun náà ti ń dúnkokò mọ́ àlàáfíà orílẹ̀‐èdè wa Nàìjíríà tí ò jẹ́ kí àlàáfíà kó jọba lórílẹ̀‐èdè Nàìjíríà ó sì sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé àìmọye oríṣiríṣi ló ti ń ṣẹlẹ̀ wípé wàhálà ń ṣẹlẹ̀ láàrin ẹlẹ́yẹ òmẹ̀yà wàhálà ń ṣẹlẹ̀ láàrin ẹlẹ́sìn òmẹ̀sìn bẹ́ẹ̀ sì rèé kò sí iṣẹ́ lọ́wọ́ àwọn ènìyàn bẹ́ẹ̀ sì rèé ebi tún pa àwọn ènìyàn wípé nǹkan tó lè mú ìbínú àti ìjà pẹ̀lú tó lè dá àlàáfíà omi tó ti tùbà tó ti tùṣe orílẹ̀-èdè Nàìjíríà tó lè sọ di omi rírú òun náà ní eléyìí o Abdulsalam ti wá ké sí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn olóṣèlú gbogbo gbé oníkálukú kó lo ipa tiẹ̀ láti lè rí wípé àlàáfíà padà sórílẹ̀-èdè Nàìjíríà yìí ó sì fẹsẹ̀ múlẹ̀ dáadáa ìwé ìròyìn leadership ló gbà lọ Abdulsalam
jáde láàárọ̀ níyìí. ẹ jẹ́ kí n mẹ́lẹ̀ yìí kó tó di pé mo dá tọ́mìnà o ẹni tó ti fìgbà kan jẹ́ ààrẹ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà ààrẹ ọlọ́dún mẹ́fà àkọ́kọ́ ọdún rẹ̀ lórílẹ̀‐èdè yìí ìyẹn Goodluck Ebele Jonathan ó mà tún ti sọ̀rọ̀ o gẹ́gẹ́ bí ẹ mọ̀ pé ọ̀rọ̀ àlàáfíà kì í tán lẹ́nu Jonathan bí àlàáfíà báyìí náà ni wọ́n máa fi ń ṣojú nítorí òun gan náà jẹ́ ọ̀kan lára àwọn aṣojú àlàáfíà nílẹ̀ adúláwọ̀. ìwé ìròyìn New Telegraph ló gbé ọ̀rọ̀ rẹ̀ jáde níbi tí ọ̀mọ̀wé Goodluck Ebele Jonathan tó ti ń sọ̀rọ̀ lórí ètò ìdìbò tí yóò wáyé o ní ọ̀la òde òní ní ìpínlẹ̀ Èdó bẹ́ẹ̀ ò gbàgbé wípé oríṣiríṣi ìdúnkokò làwọn ẹgbẹ́ òṣèlú gbogbo ni wọ́n ti dún mọ́ra wọn àti tí wọ́n ti dún mọ́ àwọn òṣìṣẹ́ àjọ INEC pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n sì ti fi kọ́ wọn lọ́nà bẹ́ẹ̀ sì rèé ẹ̀rù ń ba ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ olùdìbò ní ìpínlẹ̀ ọ̀hún náà àkọsílẹ̀ sì ti fi hàn ní látọwọ́ àjọ INEC pé àwọn tí wọ́n ti gba ìwé àwọn káàdì alálòpẹ́ ètò ìdìbò wọn ìyẹn PVC ní ìpínlẹ̀ Èdó náà ni wọ́n ti lé ní mílíọ̀nù 2 láti ṣetán àti dìbò síbẹ̀síbẹ̀ ẹ̀rù ń bà wọ́n láti jáde láti dìbò wàyó Goodluck Ebele Jonathan náà ló ti ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé kí wọ́n jẹ́ kí àlàáfíà kó jọba nínú ètò ìdìbò tí ò wáyé ní ọ̀la òní yìí tí wọn yóò máa dìbò yan gómìnà tuntun ní ìpínlẹ̀ ọ̀hún gómìnà tuntun náà ni yóò máa wá lórí àlééfà nítorí pé sáà méjì ni gómìnà Godwin Obaseki ló ti lò ó lò kan nínú ẹgbẹ́ òṣèlú APC ó lò kan nínú ẹgbẹ́ òṣèlú PDP. èyí jẹ́ jáde látọwọ́ ẹni tó jẹ́ agbẹnusọ rẹ̀ olùdámọ̀ràn pàtàkì sí lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ìròyìn ibi ìyẹn tí orúkọ rẹ̀ ń jẹ́ Ikechukwu Eze ibi tó ti ń ṣàlàyé pé Goodluck Ebele Jonathan náà bí ó ń sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ náà ibẹ̀ náà ló ti sọ ẹgbẹ́ wo àwọn méjì báyìí lójú gbogbo wò nínú ètò ìdìbò tí ó wáyé ní ọ̀la òde òní yìí ní ìpínlẹ̀ Èdó àwọn méjì wo ni ojú gbogbo wò wọn ni àwọn ọlọ́pàá ìkíní àti àjọ INEC nítorí ẹ̀ ni wọ́n ti fi ọ̀rọ̀ gbogbo ni wọ́n ti fi kọ́ wọn lọ́nà bẹ́ẹ̀ sì ni ó sọ fún àwọn ọlọ́pàá pé kí wọ́n jẹ́ kí àlàáfíà kó jọba ní ìpínlẹ̀ ọ̀hún náà bẹ́ẹ̀ ó sọ fún àwọn àjọ INEC kí wọ́n rí wípé wọ́n fi sí apá àbíkan ọ̀hún kó má lọ máa sọ pé bóyá èjò wọn náwó nù wọn ní ohun tó lè jẹ́ kí ètò ìjọba àwarawa kó fẹsẹ̀ múlẹ̀ dáadáa òun náà ní wípé kó má sí kọlùkọ nínú ètò ìdìbò kí ètò ìdìbò kó lọ ní ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀ Goodluck Ebele Jonathan náà ni ó sọ̀rọ̀ yìí ní lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò tí ó wáyé ní ìpínlẹ̀ Èdó nínú ìwé ìròyìn New Telegraph láàárọ̀ níyì ẹ jẹ́ ń dá fún mi kí n dókè lọ́hùn bàbá padà dé kí n mọ àwọn ọ̀rọ̀ ètò kù fún yín àárọ̀ yìí. èmi ni aláìlúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn aróyin kẹ́yè kínní ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ̀yin yan wa mo rọ̀ yín o ẹ máa bá mi wo BGI TV bàbá gbàgede olólùfẹ́ Yorùbá ni ó fẹ́ òótọ́ sísọ ó máa fẹ́ràn àwọn ènìyàn ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá ẹ máa wo ibi tó yẹ ká máa bò ní gbogbo ìgbà ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́ ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni ojú wa ò ní fọ́ o etí wa ò ní di o iléeṣẹ́ náà kò ní dàrú iléeṣẹ́ náà á máa dàgbà sókè BGI TV ẹ má fi ṣeré ẹ máa wò lóòrèkóòrè. ẹ jẹ́ ọmọ akínyìn káàbọ̀ láti ọ̀dọ̀ kábíyèsí ìròyìn wa ń tẹ̀síwájú lórí ètò wa ètò yín Ojúmọ́ Aláyọ̀ ẹ má gbàgbé láti máa bá wa pín ẹṣẹ́ rẹ̀ kẹjẹ kó délé kẹjẹ kó dókò káwọn tó kù náà láǹfààní láti máa wò ó lórí gbogbo àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa tí wọ́n rí lójú òpó amóhùnmáwòrán yín yìí Facebook, YouTube àti Instagram ibẹ̀ náà láti láǹfààní láti darapọ̀ mọ́ wa nínú ìwé ìròyìn Daily Trust láàárọ̀ níyì Shettima máa ti fẹ́ fi ìtàn balẹ̀ báyìí o nítorí pé wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò ní lọ sí ìpàdé United Nations Shettima ni ó ṣetán láti lọ sójú orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ló ti pinnu wípé ìpàdé ẹlẹ́ẹ̀kọkàndínlọ́gọ́rin irú rẹ̀ ti United Nations General Assembly tí wọ́n pè ní nga èyí tí ó wáyé ní ọdún yìí ní orílẹ̀-èdè
ní ìlú New York òun náà ni wọ́n sọ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò ní láǹfààní láti lọ. Ibẹ̀ náà ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ń pàṣẹ pé kí igbákejì òun Kashim Shettima kí ó lọ ṣojú orílẹ̀-èdè Nàìjíríà kó léwájú àwọn ikọ̀ tí ó máa ṣojú orílẹ̀-èdè Nàìjíríà. Eléyìí jẹ́ fún ìgbà àkọ́kọ́ láti ọdún márùndínlọ́gbọ̀n tí ìṣèjọba àwarawa tó ti wà lórílẹ̀‐èdè Nàìjíríà yìí tírú rẹ̀ tí yóò máa wáyé tí kò ṣẹlẹ̀ rí tó jẹ́ pé àwọn ààrẹ òun náà ni wọ́n lọ máa ń ṣojú orílẹ̀‐èdè Nàìjíríà ní inú ìpàdé yìí. Kí wá ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí ni wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi wà lu ọwọ́ bá àbágbàgbé pé lọ́jọ́ àìkú Sunday tó kọjá yìí òun náà ni ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà tó ṣẹ̀ dé sí orílẹ̀‐èdè yìí lẹ́yìn ìgbà tí ó tẹkọ̀ létí lọ sí orílẹ̀‐èdè China àti orílẹ̀‐èdè United Kingdom láti ọwọ́ ẹni tó jẹ́ agbẹnusọ rẹ̀ báyìí yan Báyọ̀ Ọ̀nànúgà tí ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ló sọ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ pé bóun ṣe dé sórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ nǹkan lòun ti dé bá ṣùgbọ́n nísìnyí òun nílò láti gbájúmọ́ nítorí pé ọ̀rọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà ti di ọ̀rọ̀ ìgbọ̀nsẹ̀ tá ò lè fi ran ọmọ ẹni òun gbọ́dọ̀ gbájúmọ́ dáadáa lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìpàdé United Nations kí igbákejì òun kó lọ wò wá fún òun kó sì wá jábọ̀ wá fún wọn. Ó ní pàápàá jùlọ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú omíyalé ọgbàrá yá sọ́gbẹ̀dẹ̀ tó ń ṣe àkóbá fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé òun gbọ́dọ̀ gbájúmọ́ nítorí ọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà báyìí náà ni ó jẹ wọ́n lógún wọn ti wá ní kí igbákejì ààrẹ ìyẹn Shettima kó lọ ṣojú orílẹ̀-èdè Nàìjíríà kó léwájú àwọn ìgbìmọ̀ orílẹ̀-èdè Nàìjíríà nínú ìpàdé tí wọn yóò ṣe náà kó sì tẹpẹpẹ gbogbo ohun tó dàbí ìṣòro lórílẹ̀-èdè wa Nàìjíríà nítorí pé wọ́n pe àkọ́rí ti ìpàdé wọn ti ọdún yìí ní àkọ́rí ti ìpàdé United Nations ti tọdún yìí ní láì fi ẹnìkan lẹ̀ sẹ́yìn ìyẹn tí wọ́n pè ní leaving no one behind náà ni ó sọ pé kí ó lọ tẹpẹpẹ irú ọ̀rọ̀ náà tí wọ́n sì ní wọn yóò bẹ̀rẹ̀ ní àti ọjọ́ kẹrìnlélógún oṣù kẹsàn-án tá a wà nínú rẹ̀ títí di ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án tá a wà nínú rẹ̀ yìí. ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ló pinnu wípé ó fẹ́ gbájúmọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà láti lè wá ìyẹ̀bí sí ọ̀rọ̀ orílẹ̀‐èdè wa Nàìjíríà ìṣẹ̀m bàbá. nínú ìwé ìròyìn The Punch náà bákan náà láàárọ̀ níyì àwọn ẹ̀ṣọ́ aláàbò ti ní ẹnikẹ́ni tó bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ lásìkò ètò ìdìbò sí ipò alága ìjọba ìbílẹ̀ wípé wọn ò yan o bẹ́nítọ̀ wọn bá lọ́ ń fò bí eṣinṣin níwájú àálẹ̀ ọwọ́ báyìí ni wọn yóò fi yan ìwé ìròyìn Punch ló gbé jáde wípé ètò ààbò ló ti fẹsẹ̀ múlẹ̀ yányán ní ìpínlẹ̀ Enugu àti ìpínlẹ̀ Kwara ṣáájú ètò ìdìbò sí ìjọba ìbílẹ̀ tí wọn yóò ṣe ní ọjọ́ sátidé àbámẹ́ta ti tọ̀ láì náà ni àwọn náà yóò ṣe ètò ìdìbò sí local government wọn ní àwọn ìpínlẹ̀ méjèèjì yìí. àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Enugu náà ni wọ́n ti ṣèlérí pé àwọn ti ṣetán láti ṣe ìdáàbòbò àwọn ará ìlú àti dúkìá wọn pẹ̀lú ẹ̀mí wọn lásìkò ètò ìdìbò yìí. ẹ̀wẹ̀ ìfọwọ́sowọ́pọ̀ títọwọ́bọ ìwé àdéhùn alálàáfíà òun náà ni gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú ọ̀hún náà ni wọ́n ti tọwọ́ bọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú tó jẹ́ gbòógì ẹgbẹ́ òṣèlú PDP àti ẹgbẹ́ òṣèlú Labour Party pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APC náà ni wọ́n pẹ̀lú tọwọ́ bọ ìwé àdéhùn ọ̀hún náà nígbà tí wọ́n ní àwọn tó ṣojú ẹgbẹ́ òṣèlú APC náà nìkan ṣo ni wọ́n sí níbi títọwọ́ bọ ìwé àdéhùn náà tí wọ́n sì ń sọ wípé látàrí wípé wọn ò ní aṣáájú tó fẹsẹ̀ múlẹ̀ dáadáa fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún náà. ẹni tó jẹ́ kọmíṣánná fún ọlọ́pàá ní ìpínlẹ̀ Enugu yẹn Kanayo Nzebu náà ló ti sọ wípé gbogbo àwọn wọ́ọ̀dù pátápátá báyìí tí wọn yóò ti ṣe ètò ìdìbò lọ́wọ́ ti dá àwọn ọlọ́pàá síbẹ̀ tó sì jẹ́ alága fún àjọ elétò ìdìbò ní ìpínlẹ̀ Enugu ọ̀jọ̀gbọ́n Chris Ngwo òun náà ti sọ wípé àwọn ti ṣetán bẹ́ẹ̀ sì rí ní ìpínlẹ̀ Kwara ni àwọn ẹ̀ṣọ́ aláàbò náà sọ pé àwọn náà ò ṣeré rárá o èèyàn kan bá ta fèlèfèlè ọwọ́ bá wò. ẹni tó jẹ́ alákòóso fọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìròyìn lórílẹ̀‐èdè Nàìjíríà ti fọkàn àwọn orílẹ̀‐èdè Nàìjíríà wípé ọ̀rẹ́ mi má ronú mọ́ o fún ìgbà díẹ̀ náà ni ìyẹn Muhammed Idris náà ló ti fi ọkàn àwọn orílẹ̀‐èdè Nàìjíríà ń balẹ̀ pé lọ́wọ́lọ́wọ́ yìí ètò ọrọ̀ ajé orílẹ̀‐èdè Nàìjíríà tó ń ṣòjòjò lọ́wọ́lọ́wọ́ yìí o òun náà ló jẹ́ pé fún ìgbà díẹ̀ ni nígbà tó bá máa yá àwa tá a jìyà rẹ̀ òun náà ni àájọ̀rọ̀ rẹ̀ òun náà ló sọ eléyìí nígbà tí ó ń ṣojú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tó ń gbénu wọn sọ̀rọ̀ lábẹ́ ìṣèjọba
Bọ́lá Ahmed Tinubu tó sọ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ni ó ti fi ọ̀rọ̀ ọ̀hún náà sí okùn àyà rẹ̀ tó sì ṣetán láti mú ìyípadà bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Ìdírísì yìí òun náà ló ń sọ̀rọ̀ ní Adó Èkìtì tó jẹ́ olúlu ìpínlẹ̀ Èkìtì níbi ìpàdé kan tí wọ́n ṣe pẹ̀lú ìjọba àpapọ̀ tí àwọn ẹgbẹ́ tí àwọn àjọ torí sí ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ ọ̀hún náà tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ ẹ̀kọ́ náà ló fi wá mẹ́nuba ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà yìí tí ó ṣẹlẹ̀ tó ti ṣàkóbá fún gbogbo ẹ̀ka gbogbo lórílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ti ní bọ́lọ́mbà ẹ lè ṣọ́ wa dàmọ́dún kẹlẹ́dùmarè kó má jẹ́ kélé kó já ṣe mọ́ fún wa o bó bá dàmọ́dún ó ṣeé ṣe o kí a pa á láriwo ká máa ṣọ ká mú gèlè ẹ̀yin tẹ̀ ti fẹ́ lọ lé ọdún ẹni ẹ̀ máa lọ lé ọdún mọ́ o ìyẹn lé ọdún Independence Day wọ́n ní kò sáriwo bẹ́ẹ̀ sì lé kò sí nílẹ̀ ẹ má mú aṣọ o ẹ má mú gèlè ẹ má mú fìlà Independence Day wọ́n ní kò sáriwo rárá mẹ́ o ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ni ó ti kéde wípé àjájọ́ ọjọ́ ògbòmìnira ti tọdún yìí òun náà ni kò ní sí ariwo púpọ̀ tí a ó sì kọ̀ rárá sáàmì sí lónìí rẹ jẹ́ bá àgbà pépé ní ọdún 1960 ọjọ́ kìíní oṣù kẹwàá òun náà ní orílẹ̀-èdè Nàìjíríà ni a gba òmìnira lọ́wọ́ àwọn tí ń kó wa lẹ́rú tá a sì dá wà lọ́wọ́ ara wa láti ìgbà náà bàbá kà á láti ìgbà náà títí di àsìkò yìí ó náà ló ti wọ ọdún mẹ́rìnléní ọgọ́ta tọ̀ọ̀tọ̀ 64 years náà ni àjẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà tá a ti ń tukọ̀ ìṣèjọba àwara wa fúnra wa ṣùgbọ́n tá a ṣe bára wa ní báyìí pẹ̀lú bá ṣe ń tukọ̀ ìjọba ara wa fúnra wa ó náà lábára wọn báyìí tí ètò ọrọ̀ ajé orílẹ̀‐èdè wa Nàìjíríà tí ò ṣẹ̀nu rẹ̀ fún ìdí èyí ní ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà sọ pé ní ọjọ́ kìíní oṣù kẹwàá ti tọdún yìí kò ní sí ariwo wípé bóyá wọ́n fẹ́ sàmì sí ayẹyẹ ìṣèjọba ìgbà ìgbòmìnira ẹgbẹ́ wọn fẹ́ sàmì sí o èyí náà ló ń jẹyọ jáde látọwọ́ ẹni tó jẹ́ akọ̀wé fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà nínú aṣòfin àgbà George Akume nígbà tí ó ń sọ eléyìí nígbà tí wọ́n yan àwọn ìgbìmọ̀ tí wọn yóò máa ṣe ìṣàkóso ayẹyẹ ọ̀hún náà eléyìí tí yóò wá lónìí rẹ jẹ́ nínú àtẹ̀jáde tó jáde ní àná òde nílùú Àbújá látọwọ́ ẹni tó jẹ́ adarí fọ́rọ̀ ìrè láti ọ́fíìsì akọ̀wé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ní Ṣẹ́gun Ìmóyòzìn òun náà ni wọ́n kà síta wípé nígbà tí wọ́n ń ṣe ìfilọ́lẹ̀ àwọn ìgbìmọ̀ tí yóò máa tún kọ́ bí ètò ti ìgbòmìnira ọdún ìgbòmìnira ti ọdún 2024 yóò ṣe máa lọ náà ni wọ́n sọ fún wọn pé bá a ṣe yàn yìí o ní kẹ wá bá a fẹ̀ lójú o kẹ wá pé Pàṣọ tàbí kẹ lọ pé Òṣùpá wá fún wa o kí wọ́n máa kọrin fún wa rọ́ o lónìí rẹ jẹ́ ẹni kódà kó jẹ́ bisikí àti pure water lẹ́hà kẹrìnlá fún abẹ lọ́dún ilé ẹjẹ́ òun náà á ṣe títọ́dún 2024 yìí. Bí ṣe máa káàdì ètò ńlẹ̀ láàárọ̀ òní òun náà nìyẹn kí bá máa dá wa lágẹ̀rà àǹfààní wà fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wà náà ẹ fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section yìí kí àjọ jomitoro rọ̀ kájọ jíròrò lórí àwọn ọ̀rẹ́ tá a ti jọ kà láàárọ̀ níyì títí dìgbà tá a máa tún fi pàdé láyọ̀ àtàláfíà òun náà ni a fi pàdé ìbànújẹ́ òní jẹ́ ti kó àwa aláṣẹ Elédùmarè ojúmọ́ aláyọ̀ títí ọ̀sẹ̀ yìí kò ní jẹ́ àṣemọ́ fún gbogbo wa olómi ọgbọ́n ló kọ̀ mí Oyèdèkàn lórúkọ bàbá mi títí dìgbà tá a fi pàdé ó dàbọ̀. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para àdànà kó kọjá mórí nǹkan fèrè bàbá rere káwí parí BGI TV we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.